Hello Aunty Yinka, ẹ káalẹ́ mà. Aunty Yinka, mo fẹ́ fọ opportunity yìí, mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ yín gan. Ẹ ṣeun gan o. God bless you ma. Ẹ máa jèrè àwọn ọmọ yín o. Ẹ ní kú ní kékeré o. Ṣé rí bẹ́ẹ̀ ṣe ń múnú àwọn èèyàn dùn, particularly me. Ọlọ́run á múnú yín dùn títí dọjọ́ ogbó ni o. Èmi àti guy yẹn a meet up ní weekend. Ó wá, a ríra wa, ẹ wo, I have never felt like this in my whole life. Ó wá discover pé there are some skills tí mo ní, ẹ mọ̀, tẹ́ bá ń ṣe nǹkan pẹ̀lú èèyàn tó mọ̀ ṣe dáadáa, ẹ máa rí pé èèyàn gan ní skill yẹn tí ò mọ̀. Ẹ wo, láti ìgbà yẹn, life mi ti change o. Ìgbà tí mo máa débi iṣẹ́ lénìí, Ọlọ́run mi parọ́ fún yín Aunty Yinka. Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ tí bá parọ́ kó má dà fún mi. Client mi ní something is different about you today. Ó ní ó wò mí, ó ní did you change your hairstyle? Ó ní no, ó wò mí, ó ní but something is different. Aunty Yinka, inú mi kàn ń dùn ni láti ìgbà yẹn. Ṣé rí guy yìí, tí ẹ bá rí bó ṣe dó mi, ó jẹ òbò mi, ó lá òbò mi, ó fi gbogbo ẹ̀ tẹ́ mi lọ́rùn. Mi experience ẹ̀ rí mà. Mi lè parọ́ fún yín, mi lè parọ́ tán yín. Mi experience ẹ̀ rí. Èmi náà try o. Ẹ bá béèrè lọ́wọ́ ẹ̀ náà, èmi náà try o. Ó kàn sọ pé, you are juicy. Ẹ wo, God bless you ma, God bless you ma. Tẹ́ bá lè pè mí, màá tún ṣàlàyé fún yín dáadáa. Ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, gbòsà fáwọn tí ò bá fẹ́ràn mi. Mi ò tiẹ̀ mọ̀ bẹ́ẹ̀ yóò fẹ́ràn mi. Ẹ gbọ́ news, ẹ gbọ́ orin nǹkan tí obìnrin yìí ń sọ. Mo máa ń sọ fún yín pé ayé kan ló wà. Bó o bá réyàn du ẹ dáadáa kó o kọrin ayọ̀ kó o jẹ́rìí sí agbára okó àbágbára Ọlọ́run yìí. Orí ẹ ò lè pé tààrà. Ó dijọ́ tó bá réyàn du ẹ dáadáa, tí wọ́n gbọ́ ẹ dáadáa tó ń mú ẹnu tí wọ́n fi jẹ oúnjẹ ayọ̀, tí wọ́n lá òbò ẹ bí ẹni ń jẹ oúnjẹ alẹ́ Olúwa. Ó dijọ́ náà ló máa mọ̀ wípé nǹkan ti sọnù lára ẹ gbogbo ìgbà tó rókódó. Ìjọ́ tí wọ́n bá dú ẹ, tó ń dú ẹ gidi, tí wọ́n gbọ́ ẹ mọ́lẹ̀ tó jáde táwọn èèyàn ń sọ fún ẹ tó àwọn ẹlòmíì sunkún tí wọ́n kọ́ rẹ́rìn, tí wọ́n sọ nǹkan tí ò dédé ń dá rẹ́rìn, tójú ẹ kàn ń dọ̀sán sọ bí ẹmọ inú ńlá. Táwọn èèyàn máa bèrè lọ́yẹ̀ pé kí ló ṣe ẹ́, tí wọn ò ní lè sọ, á ní kí ló ṣe ẹ́, kàkà tó máa sọ wá kọ̀ bú sẹ́rìn ni. Ìgbà yẹn ló máa mọ̀ pé nǹkan ti ṣe ẹ́ ní gbogbo ìgbà tó rókódó. Ìgbà yẹn ló máa mọ̀ pé àjálù tó jálù ẹ, iná tó ń jú ẹ lábẹ́ aṣọ ńgbà tí wọn ò dú ẹ kì í ṣe iná kékeré. Ìjọ́ tí wọ́n bá dú ẹ tí tó ń gbọ́ gbogbo, fi okó gbọ́ gbogbo jàǹkárì wọ ara ẹ, tí wọ́n fi okó gbọ́ gbogbo já gbogbo ìdè èṣù ara ẹ, tó fi okó gbogbo ibi tí èṣù bá sí nínú kọ̀rọ̀ ìgbésí ayé ẹ, tí wọ́n fi okó já gbogbo ẹ̀, tí wọ́n tó ń dú ẹ, tó ń jì ẹ dáadáa, tó gbọ́nra jìkì, tí gbogbo ikú sá lọ lẹ́yìn tí wọ́n dú ẹ tán. Ìgbà yẹn ló máa mọ̀ pé àìrókódó ló ń jẹ́ kó máa ṣe gángan bí alágànná. Ìgbà yẹn ló máa mọ̀ pé àìrókódó ló jẹ́ kó máa bínú bí olójú kan ṣènáwó. Ìgbà yẹn ló máa mọ̀ pé àìróbòdó òun ló jẹ́ kó máa ṣe bí ẹlẹ́pọ̀n kan. Ìgbà yẹn ló máa mọ̀, òun ló jẹ́ kó máa kanra bí ajé elégbùgbú. Ìgbà yẹn ló máa mọ̀, nígbà tí wọ́n bá dú ẹ tán, tí atẹ́gùn àlàáfíà fẹ́ sí ayé ẹ, tó wọnú ilé ayọ̀ tó yege, tí atẹ́gùn ìtura délé ayé ẹ, bó ò bá tiẹ̀ lówó, ìdùnnú tó bá tiẹ̀ máa padà lọ gbé bànújẹ́ ẹ gan, ìdùnnú inú ẹ tó máa dùn láàrin tó fi dú ẹ láàrin ijọ́ mẹ́ta yẹn, tó bá jẹ́ pé ó ti wà ṣe pé ó fẹ́ kú láàrin ijọ́ mẹ́wàá, ó máa extend life ẹ sí bí i 13 years. Tó bá rí okó tó dú ẹni o, kò ṣe wọn àwọn olóko àdó wá tọ́mtọ́m o, kò ṣe àwọn olóbò pòṣe o, tó máa dó tọ́ tí wàá máa ní ìwọ lọ àkú ìdósọ́jú ràdàràdà irú dídówó lélẹ̀. Àwọn tó máa dú ẹ nídò, àwọn okó tó nínú re tí ń dóbò méjì pọ̀, àwọn okó tí ń dó ní láìgbẹ̀jẹ́,
àwọn okó tí ń dóni láìsìn règún, àwọn okó tó onínúure tó bá dú ẹ gidi tí wọ́n jọ ẹ níjọ tó ń jọ ẹ gidi tí wọ́n gbé ọmú ẹ sẹ́nu tí wọ́n fa gbogbo tó bẹ fa ọmú ẹ tí ẹ̀jẹ̀ túká ní gbogbo ara ẹ, ìgbà yẹn ló máa mọ̀ wípé ayé ẹ ti bàjẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbi tó wà. Honestly, ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ní problem, ẹ ní medical problem. Tó bá béèrè lọ́wọ́ ẹlòmíì ìjọ wo ló ti dóko gbẹ̀yìn, á lóun ti rántí pé òun lóbò, o rántí pé òun lóbò, wá lóun kanra, wá nínú ẹ̀ ò dùn, inú ẹ̀ ṣe fẹ́ dùn nígbà tẹ́ pé nǹkan tó lè mú adùn ayé natural nutrient tó yàtọ̀ sí oúnjẹ tó ń jẹ sẹ́nu o gbà láàrin oṣù 6 àṣẹ Ọlọ́run ni, o wá ní kínú ẹ̀ máa dùn, o wá ní káyé ẹ̀ remain the same. Ayé ò lè remain the same because inú ẹ̀ ò lè dùn, wàá kọ̀ rí pé òun fọwọ́ járín àwọn ọmọ kéékèèké wọn, àwọn ọmọ ẹ̀ á ṣe nǹkan tí ò yẹ kó lù wọ́n, wàá gbá wọn nígbà kàrà wọn máa ṣe fẹ́ nípa àwọn náà kó bá ẹ ńgbò jẹ́ pé wọn ò jọ ẹ́ gbogbo bí tí èṣù bá sí nígbésí ayé gbogbo àwọn fáàtì ọ̀rá wèrè, wọn ò rí ẹni tó máa bẹ́ ẹ fi òróró òtura kó bẹ́ ẹ tẹ́ ẹ́, ò rí ẹni tó máa tẹ gbogbo bí tí ọ̀rá tó ti dípa nínú ayé ẹ kó bẹ́ ẹ tẹ́ kó tú gbogbo veins ẹ kí ẹ̀jẹ̀ kó circulate dáadáa ní gbogbo ara ẹ, ò rí. Nítorí ẹ̀ ló ṣe máa kanra, orí akọ máa dédé máa gbóná, wàá kọ̀ dédé máa bínú, bó bá rọ́mọ kékeré lẹ́gbẹ̀ẹ́ inú akọ dédé máa bí ẹ pé ò kì í ṣe sisi mọ́. Àìrókódó ni ẹ̀rí lédì ó nígbà tóun dolo ṣe mọ̀ pé kinní kan ó níjọ́ tóun ti délé ayé wọn ò lábò òun bẹ́ẹ̀ yẹn rí, ó ní wọn ò dó òun bẹ́ẹ̀ yẹn, ó lóun ṣe mọ̀ pé òun ní skill. Àwọn okó tó máa ń pe skill obìnrin jáde lára, àwọn okó tó máa sáwọ tó máa léwọ gan léré, àwọn skills tó mọ̀ ńgbọ̀n bá dú ẹ débì kan ìwọ náà fẹ́ jà pátápátá, kò ṣe àwọn okó tó máa sọ ẹ́ darìndìn, àwọn okó tó máa dó tó ò ní dó tó ò tiẹ̀ ní rántí pé odó kó mọ́ tílẹ̀ bá ti ṣú. Irú àwọn okó tóbìnrin yìí dó sí níwọ̀n 3 weeks a máa rántí ni. Irú eléyìí sìn tó sọ̀rọ̀ yìí ẹ wá ní kó má fowó roko, ẹ nírú ọkùnrin yẹn nígbà tó fún mi ní full story òun gangan ló fowó ara ẹ̀ gbòtẹ́ẹ̀lì, ọdún wo ló ti dókó gbẹ̀yìn. Yamani I don't want to do it. Ẹ̀yin wèrè, ẹ jẹja tó ẹ jẹ pepper soup wọ́n ní kẹfẹ tán lẹ̀. Ẹ máa ní it's too early. It's the first time máa pa yín ni. Ẹ jẹja ìṣègùn ní the first time. Ẹ dẹ̀ roko náà dò torí ẹ̀ ìmí akọ máa kanra. Inú akọ máa bínú ọmọ làkejì á máa bí. A kò máa ṣe bí wèrè játijàti láwùjọ because àwọn okó tó yẹ kó dó kí oxytocin kó wà triggered lára dopamine serotonin kí àwọn endorphin kó wà triggered lára rídó ẹ kò máa ṣe játijàti láwùjọ ni. Rí obìnrin àwítọ́ ọmọ ní I'm looking for husband, mo fẹ́ ọkọ tó máa bá mi kalẹ̀, ọkọ tó lẹ́mìí Ọlọ́run nínú, ọkọ tó máa bá mi ó tí rí tó bẹ ẹdọ̀sán ètò bẹ ẹdọ̀sán ò tí ìyá gbámú kó ya wá nǹkan tó fẹ́ rí lára ẹ̀, ọkọ tí ò tí bẹ ẹdọ̀sán tó ti wẹ́ tó máa èwo ló bẹ ẹdọ̀sán rí débi pé ó máa bẹ ẹdalẹ́. Ẹni mò ń wẹ́ tó lẹ́mìí Ọlọ́run, ètò lẹ́mìí èṣù nínú báwo ló ṣe fẹ́ mọ̀, ètò lẹ́mìí èṣù nínú gan nígbà mi ó bẹ́tẹ̀ ètò lẹ́mìí Ọlọ́run torí ẹ̀mí Ọlọ́run yẹn máa fi ń tú wa jẹ ni. Ẹ máa fi ń tú wa jẹ ní gbogbo ẹ̀mí Ọlọ́run ni ẹ̀mí Ọlọ́run Jehovah bẹ lára mi. Téèyàn kan bá ti wá introduce ara ẹ̀ fún pastor kó ya mú ẹ fún ẹ kó kúkú mú ẹsẹ̀ kó sá. Téèyàn bá wá introduce ẹ pé elégún lòun tẹ́ pa síbẹ̀ inú wọn máa ń mọ́jú ńgbà míì tẹ́ pa. Wọ́n máa ti wá introduce ẹ kó tí wọ́n pé wọn tó bá ti wá introduce pé pastor ni kò lè so kán bẹ́ẹ̀ ó kó arìndín ló máa dó. Oni wọ́n ti gbà ìmí ti gbàwẹ̀ gbogbo àwọn nutrient yẹ kókó fi grow oko ti sá wọlé ẹpọ̀n ti jọ̀n. Wọ́n ní mo ń gbọ́ ọkọ tó máa bá mi kalẹ̀, ọkọ tó máa jẹ́ tèmi tó máa bá mi kalẹ̀ tá máa jọjọjọ alẹ́. O tí ì rí ọkọ tó bẹ ẹdọjọ́ ọ̀sán yẹ̀yẹ́ náà tù ẹ kó rádaràdá sọ́yìn tọ́nà bá fi oko ti dá sẹ́gbẹ̀ẹ́ tó fi jíìkì ẹ enjoy it while it lasts kò common. Kò common. Irú eléyìí sìn àdúrà tó ṣe fún mi ó fẹ́ lè máa ṣe pé jọ́wọ́ ló ti dókọ̀gbẹ̀ yìí. Ẹ̀yin wèrè ẹ dúró ẹlòmíì dúró ọdún 10 gbogbo àwọn tó yẹ kó ṣe láǹfààní á lóun wọkọ̀ tó máa bá dalẹ̀ ìyí tó bọ́ lọ́wọ́ ẹ̀ tí ò mọ̀ bóyá ó máa bá òun dọ́sọ̀ kó tiẹ̀ sì kọ́kọ́ mú ìyí tó máa bẹ́ ẹ dọ́sọ̀ kó tó rántí alẹ́ kẹ́ kó sì dànù. Sabarikolo.com
ẹ lọ register ńbẹ̀ Yinka TNT International ẹ káàárọ̀.